ẹ̀yin tèmi lóró kí la wà ó tún ti ṣẹlẹ̀ o lórí ọ̀rọ̀ ọlọ́bàdé yìí náà mà ní lórí ọ̀rọ̀ aláàjì wàsíù ayíǹde pé bàbá jáde àwọn fẹ́ẹ́ jọba làwọn kan kóra wọn jọ lórí tiktok náà bá bẹ̀rẹ̀ sí ní bú máyégún kò sí ní tí wọ́n sọ tán ọ̀rọ̀ àjọba ṣe wá di pé à ń yẹ̀yẹ́ olórí ọmọọba níjẹ̀bù ẹnìkan náà wá tún wá jáde lẹ́yìn ìyẹn ọba arọ ó wá fún àwọn tó kóra wọn jọ àwọn obìnrin tó kóra wọn jọ lórí tiktok ó fún wọn létí fídíò méjèèjì màá play ẹ̀ fún yín màá mú látòrí àwọn tó kóra wọn jọ lórí tiktok kẹ́ ẹ bá mi wò ó mo dẹ̀ bẹ̀ yín lórúkọ ọlọ́run ẹ wo fídíò yìí tán délẹ̀ á lè yé yín yékéyéké àwọn obìnrin yìí kóra wọn jọ láti máa búlì k1 ọba arọ wá fún wọn lésì brọ́dà mi kan náà tún wá sọ̀rọ̀ lórí ẹ̀ ó jẹ́ fídíò mẹ́ta tí mo fẹ́ play fún yín kẹ́ ẹ farabalẹ̀ kẹ́ ẹ wò kẹ́yìn náà wá kọ́mẹ̀ǹtì lórí ẹ̀ kẹ́ ẹ kọ́mẹ̀ǹtì kẹ́ ẹ share kẹ́ ẹ dẹ̀ bá mi subscribe sí Orokilawa TV ní lágbára Ọlọ́run wọn bá tó kù tọdún yìí máa fi parí sẹ̀ ẹ̀ ní parí ẹ̀ náà nira ọdún tuntun á tún wá bá wa láyé á bá wa láàyè á bá wa nú owó àlàáfíà ẹ̀mí gúngùn àwọn tún ṣàìmọye ọdún láyé fídíò yìí àárọ̀gbọ́n dìmú nú ẹ̀ bóyá àwọn tó kóra wọn jọ lórí Facebook náà ni wọ́n rí sọ ni o bóyá ọba arọ tó fún wọn lésìn ló rọ́rọ̀ sọ ni o àbí brọ́dà mi kẹta tóun náà tún sọ̀rọ̀ lórí aláàjì wàsíù ayíǹde náà ló rí sọ ni o ẹ jẹ́ kí n mọ̀ ní comment section lágbára ọlọ́run àníṣe ẹ̀ ní wọ́wọ́ tì bó ṣe máa jẹ́ nìyẹn ẹ̀yin tèmi l'Orokilawa TV ẹ bá mi like ẹ share kẹ́ ẹ dẹ̀ comment kẹ́ ẹ bá mi subscribe sí Orokilawa TV orí ìkànnì Orokilawa sẹ́ ibẹ̀ láti máa rí nǹkan oríṣiríṣi wò láti máa rí àwọn information oríṣiríṣi gbọ́ ẹ jẹ́ kí n play fídíò yìí fún yín kí gbogbo wa ká wá nǹkan fìdílé àbí ká fìdílé nǹkan ká jọ wò. ọ̀rọ̀ à ń jọba àjọba ó ṣe wá di pé à ń kóra wa jọ lórí tiktok àwa mẹ́jọ ẹni ẹlẹ́ni à ń rò tólúkálukú náà dẹ̀ ní nǹkan tó jẹ́ pé ó ń jó lábẹ́ aṣọ tí ò gbé wá sórí tiktok pé nǹkan báyìí lòun ṣe nǹkan báyìí ni mo ṣe o ẹni tó jáde fọ́ba ṣó pààyàn ni ṣèbó jáde fẹ́tọ̀ọ́ tiẹ̀ ni ó lè bọ́ sí ó dẹ̀ lè má bọ́ sí èwo làbúrò máa wá sọ ẹ wò ẹ má tiẹ̀ jẹ́ kémi sọ̀rọ̀ kó má dàbí ẹni pé mò ń gbìjà ìkan fún kan wọ́n ní ọ̀rọ̀ sùnùkùn ni ẹ bá mi fojú sùnùkùn ẹ bá mi fi wò kẹ́ ẹ wá nǹkan fìdílé ẹ̀yin tèmi ẹ jẹ́ n play fídíò náà fún yín kájọ wò yóò yẹ yín kò kúkú ní yẹ ẹ lẹ́ o ẹ máa bá mi ká lọ. orin ni ẹ a respect ẹ fún iṣẹ́ tó ń ṣe ti understand gbogbo ipò arrogant gbogbo ipò yàwó 20 ṣe rí pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ à castigate ẹ because a ti gbà wò pé iṣẹ́ àwọn olórin ni iṣẹ́ agbèrò ni wọ́n a fi wọ́n lẹ̀ a disrespect ẹ. Honey, we like you but not for awujale. The throne is too Maureen not for awujale post yẹn kì í ṣe post kékeré kò ń ṣe post kékeré no Wàsíù ò lè hold ẹ Wàsíù tó máa mọ yín lójú láàrin èrò tó máa tọ́ ní gbogbo bẹ ordinary aláàfáà tó yóò máa ìgbéraga ti pọ̀ jù ó máa lambast anybody ó máa babẹ̀ yẹn jẹ́ ni wọ́n máa kó àgbèrò wọlé ni gbogbo àwọn tó máa fi joyè jẹ́ gbogbo ẹ̀ níjẹ̀bù àwọn àgbèrò àwọn political post àwọn political parties ní. apart from that ó ṣe jẹ́ pé ìgbà tó di kó ṣe béèrè question kan yìí lọ́wọ́ mi tán wá gbé ọba lọ sí Fúṣẹ̀gbùwà ó ṣe jẹ́ gbà yẹn ló sọ pé mọ́mí òun wá láti Fúṣẹ̀gbùwà àtijọ́ tó ti ń sọ̀rọ̀ kò ẹ́fà mi ò gbọ́ kó sọ pé mọ́mí òun wá láti Fúṣẹ̀gbùwà rí gbà tó jẹ Fìdípọ̀tẹ̀ kò mention pé Fúṣẹ̀gbùwà ni mọ́mí òun ti wá gbà tó wá di pé wọ́n fẹ́ ja Awùjalẹ̀ láti bẹ́ńsìn ó yẹ̀ṣẹ̀ wá ń kọ lẹ́tà pé ibẹ̀ ni mọ́mí ẹ ti wá so tó bá pẹ́ Fìdípọ̀tẹ̀ wá sọ pé dádì ẹ náà ó wá láti bẹ̀ so ibo ló fẹ́ fì sí. madam ẹ kálẹ́ o madam Maureen ṣe rí ẹ jẹ́ kémi náà gbẹnu sí Mikey ó ti gbogbo kí ni ìmọ̀ kan ń wò báyìí pé ẹni tá à ń pè ní Mr. Wàsíù yẹn ó ní nǹkan tí yóò lè fowó rà níbi ayé kò ṣeé fowó rà. ó ní bọ̀dá yẹn nídìí láti change. ṣé rí ẹni yìí tá à ń sọ yìí fi èrú gbàbùkù wọn
ẹni tó jẹ́ irú èmi tí mò ń sọ̀rọ̀ yìí èmi mọ̀ ẹnu mi tó gbà bàbá Barrister ló build máa yẹn ó ní Barrister kọ́hún lónìí ó lóun ò tẹ̀lé ẹni tó ń ṣe bẹ́ẹ̀ pé ní Ọládẹ̀yìndé hotel tí bàbá Barrister ti máa ń ṣe jump every weekend ní Agodi gate nìbàdàn orí ayélujára la wà yìí ọ̀rọ̀ tí èmi ń sọ̀rọ̀ 50 years ago 50 something years ago tó ń bá bàbá Barrister pàkà ẹni yẹn gbà sọ́dọ̀ bí ọmọ ó dẹ̀ sọ pé Barrister kọ́ ló kọ́ òun lórí rẹ̀. Ẹ̀bọ̀ ó ìsọ̀rọ̀ ní ẹ má bínú sáà mo fẹ́ sọ nǹkan kan orin tó kọ ní ẹnujọ́ mẹ́ta yìí tó kọ tó ní àwọn síkírù méjì wọ́n ní nǹkan pàtàkì ṣe nínú ayé òun the first síkírù nígbà tó help òun tó sọ òun dọba olórin àwọn èèyàn jápá mọ́lẹ̀ bọ̀ òun sì dọba yẹn pé the second síkírù. ẹ má bínú irọ́ ńlá Barrister kò sọ Wàsíù di ọba olórin Wàsíù ó ń takùn. kò ṣe dúró wò ẹ jọ 1 minute Maureen ẹnìkan wà nínú comment section yín tó jẹ́ Prince of Fushengbua Event Rentals Ventures lórúkọ ẹ̀ jẹ́ ní orí Event Rentals Ventures lórúkọ ẹ̀ ó ní I am a prince from Fushengbua ruling house with knowledge of what's going on please bring me up. Okay, I will. Who should I drop? Ẹ bá mi gbọ́dọ̀ gbé yín padà. Má gbé yín. Ẹ̀yin tẹ́ mẹ́rin tó bá rẹ bá mi ṣe ẹ bá mi láìkì mo lẹ́yìn ìyá kan lórí burúkú tẹ́ ń ṣòbòdé lẹ́yìn TikTok tẹ́ ń báyìí dé lórí pé ó bọ́ta ọlọ́mọ àbàtìyá yín jẹ́ ẹ̀ ní sóríire ẹ máa sọ́kù ni lórí pé ó bọ́ta pé òun fẹ́ jọba eléyìí sọ̀rọ̀ pé yàn káàpù orí yìí ti burú ẹ wo ẹ̀yin tẹ́ bá jẹ́ ọmọ Ìjẹ̀bú Òde tẹ́ jẹ́ kínní ayọ̀tọ̀ tọ́lọ́bá lòun ló máa jẹ ọba ẹ ti gbọ́ tó bá jẹ́ ẹ máa mọ rírì Àyìndé I swear to God ẹ máa mọ rírì ẹ̀ Àyìndé no be small person tí bá pa ọ́ bí sórí burúkú ẹ mọ rírì ẹ̀ tẹ́ bá mọ rírì ẹ̀ máa mọ̀ pé Àyìndé èmi sọ ẹ lè máa sọ nǹkan mi o bọ̀ nǹkan tó the funniest part ni pé nǹkan tí yóò pàtẹ́ mọ́ bá gbogbo ẹ̀ kọ̀ ló ń bu yọ ẹ̀ ń bu níbi pé torí pé lóun fẹ́ jọba tọ́lọ́ bá lóun ló máa jẹ́ ẹ lè gbà lọ́wọ́ ẹ̀ ni tẹ́ bá tí Àyìndé bá jọba Ìjẹ̀bú Òde ẹ máa rí bójú di ọba ó máa dàbí wo oníjọba máa jẹ́ #1 I swear to God tọ́ máa ń ṣe yẹn gbogbo àwọn Wizkid ló máa tẹ̀ gbogbo àwọn Davido ó máa invite wọn wá ni ẹnu òde náà dẹ̀ máa wá Àyìndé òkèrè o Àyìndé dẹ̀ ń wò yẹn ìgbà tí obìnrin tó wá pilot tó fẹ́ fi pilot ṣẹlẹ́ṣe mo ti ṣe fídíò báyìí tí mo ti gbé yá ẹ̀ mo pe orúkọ ẹ̀ tí mo gbé sépè pa pé fídíò yìí tí bá mú fídíò yẹn lẹ̀ fídíò yẹn máa tẹ̀ but then inú mi ò dùn ẹ̀wọ̀n pé nínú èèyàn fi máa ń ṣe nǹkan bóyá bí ọ̀sẹ̀ méjì mo padà delete ẹ̀ dànù àbórí yìí burú ìwọ ìyá kan orúkọ Àyìndé dùn lẹ́nu ẹ̀ gan ẹ fẹ́ sọ́kú ẹ fẹ́ sórí burúkú Ìjẹ̀bú ni o eléyìí ṣe pé kínní o Ìjẹ̀bú ni o I swear to God èmi kọ́ máa ń láìkò tọ́ ni o Ìjẹ̀bú ni ẹ̀ ní máa mẹ́sì ẹ̀ka rẹ̀ bí máa wò yẹn ẹ fẹ́ tẹ́ tí bá pa ọ́ kí n sórí burúkú ẹ fẹ́ tẹ́ tí bá pa ọ́ kí n má jèrè gbogbo ẹ̀yin tẹ́ sọ̀bòdé lẹ̀ tó Àyìndé lẹ́nu ìgbọ̀rọ̀ pẹ̀lú ẹ̀ ẹ fẹ́ tẹ́ Ìjẹ̀bú ni o ẹ fẹ́ kan àbùkù ẹnu òde bẹ́ẹ̀ o ẹ fẹ́ kan àbùkù ẹ continue ẹ ní soríire lóye pé lóun fẹ́ jọba ó ní tó bá máa dá nínú Agodi ló ti wá ẹni torí pé ó jẹ́ olórin ẹ̀fà point ṣé torí pé tó bá jọba kó má kọrin mọ́ kó má ṣiṣẹ́ kó má dúró sí palace kó má dúró de pẹ́ ń gbé pọ̀ ẹni tó ti mọ̀ kọ́ tó fowó ṣe ṣé ń wá ìnìní kí ló ṣe yín tí ó tẹ́ ọba níjà táyé báyìí lèèyàn ti ń jàdé ọba kí ló kọ̀ yín gbogbo nǹkan tí ó jẹ pàtẹ́ mọ́ nǹkan ọba ẹ wá lọ ń wuyọ ẹ̀ sọ pé kíní àkí ló ṣe yín ẹ̀yin yá kan wà ẹ jẹ́ kó rí yín pé o ẹ fẹ́ kan àbùkù orí tí ó pé ó máa pé ó dàbẹ́ ń sinmi ẹ ní jèrè ayé ṣọlọ́ burúkú ní ní ògùn ló máa pa gbogbo yín dànù nígbà tó wá ń kọ́lé sínú Ìjẹ̀bú Òde tó ń mú Ìjẹ̀bú Òde dúró olórí wọn ló lè ṣorú ẹ̀ olówó wọn ló lè ṣorú ẹ̀ máa rí ẹ̀kẹ́ tó lówó tó tún wá dúró sínú Ìjẹ̀bú Òde pé kíní ó wá kàn tẹ́sí bóun fẹ́ jọba ẹ̀yin kan wá ń ṣòbòdé lẹ̀ kò sí àwọn ọmọ Ìjẹ̀bú Òde bóyá pé kíní o normal tì ní o bọ̀ àwọn kan wà fẹ́ pé wọ́n ti mú nǹkan ẹ̀ pásánà ju ọ̀rọ̀ ọba yẹn lọ ikú ló máa pààyà láyà yín àtẹ̀yìn búlọ́ọ̀gì olórí burúkú kan tẹ̀ máa ń ṣe bí olórí burúkú ṣé ń sinmi nìyẹn tó pẹ́ jíjọ ní kanta tipẹ́ ẹ̀ wá lo influence ṣe yá wèrè ni
mọ́tò máa pa gbogbo yín dànù. Bàmí Wasiu Ayinde K1 the ultimate ìdán burúkú wọn débẹ̀ olórí ọmọọba Ìjẹ̀bú-land ó pọ̀ ọlọ́run ọba aláyé wọn ló wà lọ́kàn ẹ̀yìn náà láti jẹ next awujale of Ìjẹ̀bú-land bàbá tó bá ti wà lọ́kàn yín you are good to go gbogbo nǹkan tó ń ní tẹ́yàn fi ń jọba gbogbo ẹ̀ lẹ́ní ẹ lówó ẹ mọ̀yàn ẹ níyàwó tó pọ̀ ẹ lọ́mọ tó pọ̀ ẹ náà kò sí nǹkan tó yẹ fi ṣẹ́ǹkì nǹkan yẹ kan tó ṣe náà lè fi ṣẹ́ǹkì pé ẹ wá láti ìdílé ọba wọ́n dẹ̀ ti fi ń jẹ olórí ọmọ ọba so tó bá fi olórí ọmọ ọba jọba náà kò léèwọ̀ ọlọ́run ọba wọ́n fẹ́ sọ̀rọ̀ nípa ifá àbí ifá látijọ́ tífá ti múyàn láyé ifá ò mú tálíkà rí mi ò rí kífá mú tálíkà rí pé ẹni yẹn wà nínú oko wọn kàn lọ mú wá oko wá jọba kò ṣẹlẹ̀ rí ifá ò mú tálíkà báyìí olówó náà nífá náà máa mú ṣó ẹ̀dẹ̀ lówó bàbá Awùjalè gangan bàbá ti fi Wasiu Ayinde sínú sísítẹ̀mù ọba yẹn káláyé tó kú wọ́n ṣe fi Wasiu Ayinde jẹ olórí ọmọ ọba of Ìjẹ̀bú-land ẹnà ọmọ Ìjẹ̀bú ni Wasiu Ayinde ká gbàgbé pé wọn wá láti ìdílé ọba táláyé bá ti lè ṣe ẹjọ́ kan ṣe náà ẹrù òbodò aláyé owó wà èèyàn wà gbogbo nǹkan ló wà gbogbo nǹkan ni Wasiu Ayinde ti fi fìtì fún ọba Ìjẹ̀bú Òde yẹn bóyá ń lọ nìyẹn bá mi èmi sọpọ́ọ̀tì yín o ẹ̀yin ọmọ Ìjẹ̀bú ẹ má bínú o mo sọpọ́ọ̀tì Wasiu Ayinde o torí aláyé náà ti ṣe sí Ìjẹ̀bú yẹn náà ó ti ṣe sí palace yẹn dáadáa Wasiu Ayinde àti bàbá kan tó lọ 5 and 6 ni wọn ọ̀rọ̀ wọn yéra wọn gan wọn close ìbàjẹ́ so wọ́n ti tó àjẹgbọ́ wọ́n ti tó Wasiu Ayinde Mayegun the general aláyé ẹ̀ nílé kọrin mọ́ o ẹ̀ nílé gbowó orin lọ mọ́ o ẹ̀ lè lọ máa fi orí adé kọrin o ẹ̀rọ dáadáa o ẹ̀ lè lọ máa fi orí adé kọrin o bò àwa èmi sọ́pọ̀tì kò sẹ́ni tí kú ọlá òun o kò sí ẹni tí kú ọlá òun láyé ipò ọlá wu everybody bóyá ń lọ nìyẹn Olúayé the general Mayegun Bami I support you ajé mi ò ní wá yín tì you are good to go. pẹ́pẹ́kẹ́ lẹ́pẹ́kẹ́ lóhùn agogo bódìbá bódìṣẹ́ lóhùn arére òròkìlà wa TV lọ́gbọ́dé ẹ má pẹ́ gbóhùn mi mo gbére ládé aráalé èrò ọ̀nà ẹ mọ́ bò wá gbóhùn mi èmi àpèkẹ́ àjọbàtà ọmọdé ọmọ bàálù ràwọ̀ ìjẹ́ ti gbọ́ nípa TV ìtọ́gbọ́dé òròkìlà wa TV òun lọ́gbọ́dé òun là ń sọ lọ́wọ́lọ́wọ́ ẹ̀tún yáyá ẹ̀tún kiri wá kẹ́ẹ̀yà lọ sí òròkìlà wa TV kẹwàá gbádùn àwa kò sí ohun tẹ́ ẹ fẹ́ tí ò sí mbẹ́ gbogbo ẹ̀ níbẹ̀ mbẹ́ pátápátá àṣà wa ní ìṣe wa ní bó ṣe yẹ ká máa ṣe gbogbo ẹ̀ níbẹ̀ mbẹ́ pátápátá pé ká ògbó ní sọ bẹ́ẹ̀ ọjà rẹ̀ àpè ká ògbó lọ sọ bẹ́ẹ̀ wọn ìwé òwì kò ní tán lọ́wọ́ yín o kò ní tán lé yín kò ní tán lọ́wọ́ yín o kò ní tán lé yín ẹ̀yin olólùfẹ́ àwa kò ní tán lọ́wọ́ yín.